Welcome to welcome to this space. It's been a while. It's been like ages. But it's all good. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Èmi náà ni o. Èmi tí ní tòótọ́ àìtàlẹ̀ ìyàbíamọ́. Ẹ ṣé tẹ́tí sí mi. Thanks for listening to me. So, I came across this very, very irritating and I don't know. It has to do with muji. Muji. So apparently, she's crisscrossing. Muji. Ó wá jó látòdìdí ilẹ̀ Yorùbá, ó jó lọ ilẹ̀ Benin. Ó ní yàtọ̀ sí pé ó jẹ́ Iyaloja, self-imposed Iyaloja general. Ó ti wá sọ̀rọ̀ ẹ̀ di afọbajẹ tó wá ń fún àwọn èèyàn jẹ Iyaloja káàkiri nínú ìlú wọn, lórí ilẹ̀ orírun alálẹ̀ wọn. Mo ṣe bí oyè Iyaloja, oyè orírun alálẹ̀ ilẹ̀ Yorùbá ni. Ìlú kọ̀ọ̀kan ló lọ́jà tiẹ̀, ìlú kọ̀ọ̀kan ló lájé tiẹ̀. Nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, Iyaloja ààfin ló máa ń wà. Iyaloja ló máa ń rí sí ètò ìṣàkóso ètò ọrọ̀ ajé ìlú yẹn. Nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ó ní àwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé nígbà tó wọ́n bá pa tẹ́sẹ̀ bá pa lọ́jà, kọjá lè máa gbòòrò, kó lè máa gbòòrò sí i. Kádé máa búgbájẹ́. Iyaloja is equivalent to the minister of she is the minister of the economy. Ó máa ń keep ọba abreast of daily whatever it is that is in the market. Tọ́jú ọba lọ déédéé, ó ní ìgbésẹ̀ tí wọ́n máa gbé. Iṣẹ́ Iyaloja nìyẹn látayébáyé. Before the advent of the so-called Western political corruption, tẹ́ wá politicizing the position of Iyaloja, tí ìwọ kìíní kan rándú bí ẹran orí rẹ̀ sí, tó ga jù go start lọ kúkúrú bìlì sí ọkọ mọ́wáre, tó wá níwọ ìwọ Iyaloja general gbogbo Nàìjíríà. Iyaloja Èkó ló jẹ́ náà. Ṣé Iyaloja jurisdiction kò dé Ìbàdàn náà, ó gbé rẹ̀gẹ̀ ṣe áyán. Báyìí sí ó ti lọ gogi kan jẹ́ ewé. Ó ti nàgà mọ́ ṣòro. Nǹkan tó wò tó, ó ti lọ fi gọ̀ǹgọ̀ fà. Eléyìí tó fọ́rẹ́ra yìí, ó lè wẹ̀ mọ́ kúrò nù ẹ̀. Nǹkan tó ò lè gbà má fi lọ mọ́ làkejì. Ó wá ń lọ. Ó sọ̀rọ̀ ẹ̀ dàfọbajẹ. Ó ń gbé adé ẹ̀ ní express. Ó ń gbé láwọn èèyàn lórí. Ó níwọ̀n ìwọ Iyaloja general wá ń fi wọ́n jẹ. Ṣé o rò pé oyè Iyaloja òye àfẹnujẹ ni? Àbí kí n la? Ohun tó rọ̀ mọ́ pọ̀.
ohun tó rọ̀ wọ́n pọ̀ even within the Yorùbá four walls. Oyè ìyálọ́jà tó jẹ kò kọjá Èkó. Ìyálọ́jà kò ní jurisdiction Ìbàdàn. Ìyálọ́jà tó jẹ lẹ́kọ̀ọ́ gan-an within ọjà tó wà ní kò dá àwọn ọjà tó kù torí pé kí ni ilé ọjà kọ̀ọ̀kan ló lájẹ tiẹ̀ tó ń bá ṣiṣẹ́. So ìwọ àìfinipẹni àfihàn pé èèyàn ó tọ́ sẹ́ni gbogbo kò tọ́ sátọ̀ ọ̀lẹ́ ẹ̀ campus bọ̀ sí wá sọ pé wọ general gbogbo Nàìjíríà láti wo síbo báwo náà ṣe píta ajá tó kọlì mọ́ mú ìgánwò ṣe èrè tíwà àti bàbá ẹ̀ tẹ̀jọ́ ń kóra yìí sí tọ́pọ̀ fi wùrè sílẹ̀ kó sóòkù yẹ ó máa sún jẹ nà òun ni madness tó bẹ́ẹ̀. Ọba ìlú yẹn dẹ̀ sọ fún ẹ pé kò sí nǹkan tó jọ ó dẹ̀ tún go ahead Muji ó tún go ahead ẹ wá lọ ọkọ ìwọ àti àwọn dàda ń dídí àwọn alátẹnujẹ ẹ wá lọ ọkọ oyè ó ta kókó ó máa ta kókó fún yín náà ni kò ní dẹ́ ẹ wá lọ ọkọ ó ta kókó oyè náà kó lè wá ó di kóró torí pé bí ìní jẹ́ Yorùbá àlọ́ ò dáa kò sí ẹ ò dáa ìwọ àríjẹ ní màdàrú ni ẹ òkúmi ẹran dà sílé ẹṣin òkúmi ẹṣin dà sílé ẹran òsọrọ wájú pọ̀ mọ́ tí pàkọ́ àwáwí tó lọ gbé pàìtọ̀ bíṣọ́ọ̀bù a ní kó nígbàgbọ́ dúró sí di ìgbàgbọ́ ẹ kí mùsùlùmí dúró sí di mùsùlùmí ẹ káwọn oníṣẹ̀ṣe kan máa bá nǹkan tó jẹ́ ṣẹ̀ṣe lọ. Ńgbà tí bíṣọ́ọ̀bù Josephine tó mọ̀ pé òun fẹ́ kó ṣe lọ́ọ́ jẹ ìyálọ́jà ní Jerusalem àtúrọ̀ wọn lọ́jà ní Jerusalem ó dẹ̀ jẹ́ Mẹ́kà ló máa lọ àbí kó lọ́ọ́ jẹ ìyálọ́jà ní ṣọ́ọ̀ṣì ẹ̀ ó wá mú wá ní òfin well. As I read it, I'll be ọmọ àtirò ní ẹsẹ̀ ọmọ àtirò ní eléyìí tó ń ṣe bàbá ẹ ló rẹ bàbá ẹ kọ́ ló rẹ nílé ẹ ṣáà ń dọ́gba lùmọ̀ nkọ́rọ́ yìí ó fẹ́ fi wọ́n síbẹ̀ so that wà á kọ́ máa pàṣẹ fún wọn ní ó yá iye èèyàn báyìí ní kẹ́ ẹ deliver for the election ń tẹ̀ ń jẹ́ ó fẹ́ tán ẹ̀yin lálẹ́ tó ń ròkè ilẹ̀ ló ń bọ̀ náà of course. Nothing lasts forever. So come along with me as we watch Muji's dance of shame all the way from Yoruba land to Benin Kingdom. Ẹ̀rù tí ẹ bá ẹ kí ló àwọn wo ló kì fún ẹ àwọn wo ló lù fún ẹ kí ló jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn ó wá lọ síbí ni ó lọ nígbà tó jẹ́ pé ó fi ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wá lọ tójú ilẹ̀ mọ́lẹ̀ àwọn ọ̀pọ̀ rí máa púpọ̀ yálàyà ẹ̀ ó dẹ̀ lọ kọwọ́ bọ̀ wọ́n lójú ó kàn wọ́n bọ̀ wọ́n lójú ó jẹ́jú wọn ṣe wọ́n báṣabáṣá Muji kó palẹ̀ mọ́ kó retí ó máa gbèsè náà ó máa gbèsè àwọn ò lè jẹ́ lọ Benin náà so come along with me and let's listen to Muji's dance of shame all the way from Yoruba land to Benin land, imposing Iyaloja. Even traditionally in the Yoruba culture, Iyaloja is a traditional title. If not for politicizing, if not for politics, irú ẹ̀.
wọ́n kà mọ́ wọn pé irú ẹ̀ ló wá kan ràdàràdà. Wọ́n ṣe bí wọ́n fún ẹ nọ́mbà ẹ̀ náà. Wọ́n fún ẹ nọ́mbà. So come along with me as we read about Muji's dance of shame. Iyaloja concept is alien to our culture. Oba of Benin tells Tinubu's daughter. Wọ́n ní eléyìí ó tàbí òtọ̀ ń tọ̀ ọ́ bí àṣà àwọn ará ń tọ̀ ọ́. The Oba of Benin, Ewuare II, has said that the Iyaloja market leadership concept is alien to Benin culture. The monarch stated this when he addressed the daughter of President Tinubu and the Iyaloja General, Mrs. Folashade Tinubu, when she paid him a courtesy visit. Mrs. Tinubu visited the monarch to inform him that she was in the state to inaugurate Pastor Josephine as the Iyaloja of all markets in Benin State. Ani wọ́n ọmọ yóò bẹ́ ọ̀yà ni òun bẹ́. Jọ ìgbà wo ló di traditionalist? Aló ti nàgà mọ́ṣòro, ó wá kúrò láníyàn lẹ Yorùbá. Ó wá ní ìwọ la fọbajẹ o, ìwọ la fi Ìyálọ́jà jẹ o. Ó wá lọ sóhun sí Ẹdó tó ti tó. Wọ́n ti ládùúgbò tó bá dùn ọmọ àlè ibẹ̀ ni ò ti tẹ̀gbẹ́ Ẹdó tó ti tó. Ó wá ní ìwọ lọ fi Pastor Josephine. Gbogbo àwọn anything Joseph báyìí aláyọjọ́ràn ni wọ́n. Bí ọ̀wọ̀n bí ìwọ̀n bílíkì bí ojú kòkòrò kó ń kúrò lára wọn. Òdìdí pásítọ̀, kí ni pásítọ̀ wá ń di ìṣẹ̀ṣe? Ṣépo ló máa bá wọn tọ́ sí? Ṣó mọ ibi tó yẹ kó tọ́ epo sí? Ṣó mọ ibi tó yẹ kó fi iyọ̀ sí? Ṣó mọ ibi tó yẹ kó gbómi sí? Tó wá bọ̀nù pàṣà tó yan kan pàrọ̀ tó tiẹ̀ wojú ilẹ̀ tó wá níwọ̀ ìwọ wá fi jẹ́ o. Ṣé ó jẹ́ bí ọba? Àbò jẹ́ bí ìjòyè? Àbí báwo náà ṣe pé ìta ajá tí ń kan lè mọ́ mú? Àbí ìpọ́nrí máa pọ́npọ́n bàbá ńlá kú bàbá ẹ̀? Àbí ìyáláyà tó bí bàbá ẹ̀ gan? Ṣé wọ́n jáfọ́ba jẹ́? Ṣé wọ́n lẹ́nu bẹ́ẹ̀? Ṣé wọ́n jáfọ́ba jẹ́ nílẹ̀ Yorùbá? À ń bọ̀sibọ̀sí nílẹ̀ Yíbò. Ọmọ àlè. Amúnibúni ẹran bíyẹ tí bíyẹ bàbá ẹ̀ fọ́ lójú ọ̀tún tí wọ́n fọ́ lójú òsì. Ọmọ ọsàn tí ń kó pọ́npọ́ bá yẹ. The Oba, having carefully listened to Muji mama pé Muji lórúkọ ẹ̀, asked her if she, Muji, knew what a Yaki market leader in Benin Kingdom means and the connection with the palace. Àní wọ́n mú ògo fẹnu ọra. Olú ọba láàyè ẹ̀. Ọba tó jókòó sórí ilẹ̀ orírun alálẹ̀ tó jọba láwọn èèyàn ẹ̀ lórí. Ó wá lọ́ba. Oníwọ̀ ìwọ fẹ́ fi Ìyálọ́jà jẹ. Okay, go on, Kabiyesi. The Oba told the Iyaloja General that in Benin Kingdom, the Yaki must be confirmed by the palace after being selected by the market women. Ṣùgbọ́n selected tó túmọ̀ sí pé there are procedures, there are steps to be taken. Tó túmọ̀ sí pé ó fẹ́ impose Josephine lé wọn lórí ni. Tó túmọ̀ sí pé Josephine was never selected by the market women because somebody has already been selected. Somebody is already in that position. Oba Ewuare II told
Tinubu that the Iyaki performs certain cultural roles on his behalf in the markets, outside our role of conducting the affairs of traders in the market. Ṣé o ti gbọ́? Ṣé o ti gbọ́ nǹkan tó bá sọ? Ọba ó ní kan tó jẹ́ Iyaki wọ́n ní láti gbàṣẹ lọ́wọ́ òun. Àti pé Iyaki ní àwọn ojúṣe tó ń ṣe. Yàtọ̀ sí pé ó jẹ́ Iyálọ́jà, ó láwọn ojúṣe tó ń ṣe gẹ́gẹ́ bí aṣojú òun láwọn ọjà. Ó wá lọ gbé pásítọ̀ wá. Ó lọ gbé pásítọ̀ wá, ọmọ àlè. He said the Iyaki has a special relationship with the palace and performs expected roles in the shrine located in every market. Ṣé pásítọ̀ tí ó ní Jesus is Lord? Pásítọ̀ báyìí sí pásítọ̀ ti nàgàmọ́ṣòro. Pásítọ̀ ó ń fa wàhálà báyìí, ó ti lọ fa wèrè lọ́yàn. Àwọn ará ṣọ́ọ̀ṣì ò bá mọ̀ sí o. Nígbà tí pásítọ̀ máa lè ṣe shrine, ìsìn nǹkan ló máa gbé, I rebuke you, abide in the name of Jesus. Bẹ́ẹ̀ owó tó wà níbẹ̀ ti ranjú mọ́. Until you people learn to stay on your lane. Níbi tílẹ̀ Yorùbá ń lọ báyìí, tó o bá ti máa ṣẹ̀sìn àbáláyé, if you are not a traditionalist, o ò lè jọba níbi tí wọ́n ń bá lọ. Àmọye Dáfídì, àmọye Múfú tí wọ́n fi jọba, ẹ̀rí bó ṣe ń ṣe bálabàla. Culture and tradition is the way of the people. Gbogbo àwọn foreign religion is a scam tẹ́ ẹ kó wá yìí. Ẹni tó bá mọ̀ pé Kírísítẹ́nì ó dẹ̀ fẹ́ jọba kó lọ jẹ́ ní Jerusalem. Ẹni tó bá mọ̀ pé Muslim lòun ó fẹ́ jọba kó lọ máa bọ́ba Saudi àtàwọn ọ̀dà small chiefs tó wà ní àyíká kó lọ máa bá wọn contest. Ẹ fi ìṣẹ̀ṣe sílẹ̀ fáwọn oníṣẹ̀ṣe. Ẹ lè máa tàbùkù. Sí kẹ́ máa kéré ẹ̀, kẹ́ máa rẹ̀, kẹ́ máa dọ̀tí ẹ̀, kẹ́ dẹ̀ máa kó owó bẹ̀ sápò, kẹ́ dẹ̀ sọ pé ẹ fẹ́ yí ibẹ̀ kọ́. No, you can't eat your cake and have it. Ibi tẹ́ balẹ̀ Yorùbá jẹ́ dé nìyẹn. But tán sí àwọn alálẹ̀ títí dé. Everything to turn full circle, people are going back to the roots. Torí pé kí ni ó ní tí wọ́n ṣe ń ṣe, wọ́n ní tó bá ṣe bó ṣe yẹ kó ṣé ó máa rí bó ṣe yẹ kó rí. But irú àwọn bí ẹ̀ báyìí tó mú ìmí ẹ̀ṣin tó kó dà sílé ẹran, tó mú ti ilé ẹran tó kó dà sí téèyàn, tó mú wájú tó sọ mọ́tì pàkọ́. Bí bàbá rẹ̀ ti ń ṣe náà ni tí ń fọba jẹ. Tó ń fọ gbogbo àwọn ọba tó gbàbọ̀dè tí àwọn dá. Kí ni ìgbẹ̀yìn wọn? Kí ni ìgbẹ̀yìn ìran wọn tí wọ́n gbórúkọ wọn mọ́? Aláàfin of Ọ̀yọ́ yìí. Síkírù Ìjẹ̀bú òun kú tọ́ báyẹn, iwájú òsùn ẹ̀yìn ọ̀dá. Ó kú tọ́ báyìí tọrọ fọ́kálé ni. Ṣé ìran àtúnwá lè jọba? Ṣé ìran ẹ̀ máa lè súnmọ́ àpèrè àwọn alálẹ̀? Ṣé wọ́n máa lè súnmọ́? Nígbà tó jẹ́ pé ìwọ náà ceremonial Iyálọ́jà ni ẹ́. Ẹrù yẹn wúwo fún ẹ. Wọ́n kà wọ́n pé ó wá jẹ́wọ́ ológun. Ta ló kì í fún ẹ? Ta ló ṣe fún ẹ? Kí ló jẹ síkù? Kí ló jẹ tẹ́lẹ̀? Wọ́n fi ẹ ṣe figurehead. Àwọn tó jẹ́ Iyálọ́jà mọ Iyálọ́jà náà. Wọ́n fi ẹ jẹ figurehead. Òun náà ló ṣe jẹ́ kó máa empty barrel means moses. Òun náà ló ṣe jẹ́ kó máa rúgà. Kó máa rò pé kó máa ṣẹ̀yà bí ẹ̀yìn, kó máa ṣẹ̀yìn bí ẹ̀yìn, kó máa rò pé kò sẹ́nì kankan àfi wọ́. Ta ni ẹ́? Ta ni ìwọ tó kàn? Gbogbo ẹ̀ náà dà. Randu. Gbogbo ẹ̀ náà dà. Ìgò stout. Gàgàjìgò lọ kékeré bí ikú ẹ̀kọ́ ọmọ wa rẹ̀. Ìwọ náà dà. Ìwọ ní ọ̀pọ̀ hàn dì gàgàgà bó ṣe. Ó notice pé jọ kí ló ṣe ẹ́ náà? Fọ́tò ẹ̀ tí mo rí
from this Benin whatever ó máa ti ń dẹnu lẹ̀kẹ̀ kí ló ṣe tó gbó bẹ́ẹ̀ yẹn tó wá wú òun ló máa wú ni ọmọ kékeré ààrẹ kí ló ṣe tó sáré gbó bẹ́ẹ̀ yẹn pẹ̀lú gbogbo bodyguard gbogbo kinní kan tí wọ́n kó ó yọ náà ṣáńkó náà ní orí kúńtà okúrú mọ́lẹ̀ ẹ̀yin tẹ́ bá kúrú báyẹn ẹ máa ń cry for recognition ẹ máa ń cry for visibility ni torí wọ́n máa wò pé gèlè ẹ náà máa wò wọ́n tí ẹ̀ ní rí ẹ tó ibi tó bá lẹ̀ ìwọ̀n àtilẹ̀ báyìí ẹjọ́ dọ́gba ní ẹjọ́ on the same level. So that is one of the reasons so for mama cry for attention. So for mama cry for attention. Ṣé o ti gbọ́ pé ìyá kì í ajé ọjà kọ̀ọ̀kan ló máa ń bọ̀ nílẹ̀ Yorùbá náà kò sí ilé ọjà náà tí ò lájẹ tiẹ̀ kò sí ilé ọjà tí ò lóòṣà ti tiẹ̀ àwọn Yorùbá ò kọ̀ gbé tiwọn síta ni wọ́n ń bọ̀ wọ́n jọ òòṣà ọjà wo ló bá wọn tépo lé àbí ló bá wọn fún ní lómi àbí ló bá wọn fún ní yíyọ àbí ló bá wọn fún lẹ́ran ṣebí fi gan head wọn sẹrímọ́nì àwọn ìlú jẹ rádaràda gbóhùn sókè kábíyèsí gbóhùn sókè. Iyaloja is alien to us here in Benin. You are in Benin, the home of culture. Ṣé o rí báyìí? Ó ta fún ẹ pápápá ó já mi lára jẹ fún ó ta fún ẹ pópópó ọmọ tó ọba ti kún lè taná ti máa kọ ṣé o gbọ́ nǹkan tó sọ fún ẹ wọ́n ní wọ ọmọ wọ́n ní wo bí ibi yóò ṣe bí ní òbí nínú òbí Lagos ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ọmọ òṣì ẹrú burúkú tí ń mú ní ibùgbé ẹrú ní Benin no be Lagos you are in Benin the home of culture nígbà tó jẹ́ pé wọ́n kọ́ ẹ ó gbẹ̀kọ́ wọn ò tuntun rẹ kọ́ sí dáadáa ọmọ tí wọn bá ti kọ́ lé ọmọ tí wọ́n bá ti kọ́ lé tí ò bá ti gbẹ̀kọ́ ọ̀tá náà ti máa kọ́ wá. We have our culture here ṣé o gbọ́ muji ajé kò dèrè ìkòkò tí ó mọ̀ pé ó máa jọ tí ó mọ̀ pé ó máa jàtà tó wá dórí iná tó ń ṣètò sọ ọmọ ìjọbẹ̀rí tó wá mú epo tó mu tó fi bánu tó fi bára tó fi bá gbogbo ẹ̀ ṣé o ti gbọ́ wọn láwọn ní culture bí. I have discussed this matter with my chiefs and those who are knowledgeable ṣé o gbọ́ bẹ́ẹ̀ yẹn ó lóun tún fọ̀rọ̀ ẹ lọ ó lóun tún fi lọ nígbà tó lólùbáwí ọmọ olólùbáwí ọmọọrọ ọmọ ṣèdí. Do you know the role of Iyake in Benin culture? Nígbà tó ń ṣe Benin báwo ló ṣe fẹ́ mọ̀ wọ́n wọ̀ ló pàṣẹ ń yọkọ parọ́ ṣí ohun owó tó ti lọ fi gàngàn fà á ṣí o. Every Iyake has a special relationship with the palace. Are you aware of that? Muji wọ́n bí ẹ ó máa rọ́rọ̀ sọ ó máa dẹnúlẹ̀ náà níbi ajá mi ló pa tó ń ṣẹ́jú mọ̀kèmọ̀kè bí olè agétí awi tó gbé gòsójú ìgòlójú ọmọ ọ̀daràn ó máa ránṣà fún un. Do you know that every Iyake has a cultural role to perform inside every market? Ṣó ń gbọ́ ceremonial wọ́n bí ẹ ńgbà tó ẹni tí ò ríru ẹni ò ní mọ iye ẹni ńgbà tó ò ṣe é tó wọ olùpàṣà tó yọkọ pàrọ̀ ńgbà tó ò ṣe é ńgbà tó jẹ́ pé Yorùbá dàbálẹ̀ ẹnu ẹ̀ lóṣù tó jẹ́ pé wọ́n dáṣọ ojú rú ẹni kí tí ẹ lè bá àfarabalẹ̀ bàjẹ́ dáadáa wọ́n dáṣọ ojú rú ẹni pé máa ṣe lọ ọmọ rádaràda. Wọ́n bí ẹ máa dá lóhùn. The Oba does not interfere. So long as Iyake does what it is expected of her at the shrine of a particular market on behalf of the Oba. Ṣé o gbọ́? Àlọ́ láyà. Òun bẹ́ kábíyèsí gan lóhùn òun dá sí táwa nìwọ.
ta ni wọ, who are you by the way by the bush tó wá ti odidi àníyàn níyàn ilẹ̀ Yorùbá tó lọ yọ ojú yọ ẹnu fi ara sí nǹkan tí ó kàn ẹ́, nǹkan tí ó kàn ẹ́ lọ́wọ́ tí ó kàn ẹ́ lẹ́sẹ̀, ó nítorí ìwọ́jọ́mọ president àti kí tí wá ní ṣé wọn nìkan ló ní president, bàbá ẹ̀ nìkan ló ti jẹ president, àìmọye president náà. Mariam Babangida ò ṣe jù bẹ́ẹ̀ ló ń dà, Mariam Babangida ò ṣe jù bẹ́ẹ̀ ló ń dà. Àwọn tí wọ́n ti ẹ̀ criss cross tí wọ́n kọjá àyè wọn nìyẹn tó jẹ́ pé ibi tí wọ́n fi wọ́n sí náà jókòó sí. Social kíṣọ ohun tó ń wá ó máa rí, ohun tó ń wá nídìí iṣu ewúrẹ́ ó máa rí. Wọ́n bí ẹ máa dá kábíyèsí lóhùn, máa dá kábíyèsí. We are not going to say much. Wọ́n pàlù fún ẹ muji, ló bá tọ́ fún ẹ po, ló bá tọ́ fún ẹ po. We are not going to say much except to explain to you the concept of Iyaki in Benin, the Yoruba side. Nígbà tó o mọ nǹkan kan pẹ̀ now. Somebody yesterday dadan didin. Chief Osaro, whom the Oba permitted to enlighten Tinubu, also added, Iyaki is independent in every market, like the Oba market, Ogiso market, and others. The traders select their leaders from within the market. No outside interference. Ọba tí wọ́n jọ jára ìlú kan náà lórí ilé oríran alálẹ̀ wọn tí wọ́n jọ ṣèdè kan náà gan kì í bá wọn dá sí. Àwọn láàrin ara wọn fúnra ara wọn ni wọ́n máa yan ẹni tó wù wọ́n. The Iyaki do more than the role of coordinating traders. There are certain shrines in all markets. They play certain roles on behalf of the palace. After the selection, they bring the people to the palace for confirmation. The novelty of a general Iyaki is alien to Benin custom and tradition. We just believe the Iyaloja is your socio-cultural thing, like you have other clubs. Ó dẹ̀jẹ̀ kọ́ yẹpẹrẹ oyè Iyaloja, oyè kò tó jẹ́ pé kó tó bí ìpọ̀rí máa pọ́pọ̀ ìyálẹ́yẹ ẹ̀ ni wọ́n ti ń jẹ́ ṣógbọ́ kò ń ṣẹjọ́ wọn náà, kò kí ṣẹjọ́ wọn. It is not in our culture to have a general Iyaki. Iyaki is particular to each market. No one has the right to control another in a different market. Ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ẹnìkan kì í jáwàdé, ọ̀pọ̀ èèyàn kì í jẹ́jọ́ ọmọ. Ṣé o ti rí? You are so delusional. Delusional level ẹ, oh my God, it's so unreal. Torí pé àwọn Yorùbá wọ́n dáṣe ojú rẹ̀, wọ́n wẹ̀, wọ́n ìyá tó máa jẹ báyìí ó ń ṣe press up nínú kúlà. Wọ́n dáṣe ojú rẹ̀, àwọn ojúlówó ọmọ ọkọ original Iyaloja wọ́n mọra wọn. Torí pé wọ́n wá dáṣe ojú rẹ̀, wọ́n wẹ̀. Òun ló fún ẹ ní the boldness láti lọ try òṣì orí burúkú nílùú bòmí. O ti gba ibi tó lọ yóò ti pàdé Waterloo ẹ̀. Ọlọ́ngàn mọ̀ ìdán mi ti ẹ̀ Waterloo. The Iyaki in Oba market has no role to play in Oshigbo market. Bẹ́ẹ̀ni, it's the same. Iyaloja Ìbàdàn has no role to play as Iyaloja in Osogbo. How much more Àkúrẹ́? How much more Ìsẹ̀yìn? How much more Ẹdẹ? Wọ́n yàtọ̀ síra wọn torí every ìletò ìlú kọ̀ọ̀kan, every town and village ló lọ́jà tó dẹ̀ ní Iyaloja wọn. Tí kò dẹ̀ sí kàn everybody ló operate within their jurisdiction. But the delusional imaginary title of General Iyaloja tí
tí wọ́n fún ẹ pé àdẹ́gbẹ́ gbà ẹ ṣáà fi ṣọ́ọ̀kì ẹnu ẹ ó ti kó sínú brain ẹ ó ti kó sínú Nàìjíríà nígbà tí ó wá di àníyàn ní Yorùbá tó dìde tó gbé Iyálọ́jà lọ ṣé wọ́n sọ fún ẹ wọ́n sunkún fún ẹ pé àwọn ò ní Iyálọ́jà nílùú àwọn bó ṣe gbé lọ sílé ẹ̀ tí wọ́n á tún gbé lọ sílùú wọn á máa wẹ́ o wọ́n á gbé lọ sílé Haúsá náà wọ́n á ní kó wá jẹ Iyálọ́jà tó jẹ́ èdè tiwọn ṣó dédé wọn àbò fẹ́ lọ colonize wọn ó fẹ́ lọ capture wọn kí bàbá ẹ lè bá sọ pé the girl is good kọ́ lè bá níyàwó kìnnàbí torí 20 kílẹ̀ ń sá àbí gbogbo gàlégàlé Èkó ló mọ̀ gàlégàlé kódà lẹ́kọ̀ọ́ yẹn gan ọjà àbí tó wà ló mọ̀ kò tiẹ̀ dé Ìbàdàn bíi ti wù mọ́ á bọ̀sibọ̀sì Benin náà ìyẹn tán rẹ̀ bí ìyá àbèjì tó gbẹ́rẹ́ gẹ̀ẹ́sì áyán àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kọ́ ẹ̀wẹ̀lẹ̀ The Oba established the market for all in the society. Ó fẹ́ lọ stage the Oba. Muji, ẹ̀rọ bẹ́ẹ̀ ayé òkú ẹ̀. Ó máa láyà o. Ogun ẹṣin lọ ká ọba. Mọ ààfin lórí ilẹ̀ onírun alálẹ̀. Ó ń fọwọ́ lálẹ̀ fún. Ó ń fọwọ́ lálẹ̀ fún pé ìwọ ó ṣe nà ó. Muji ò ṣe nà ó. Ṣé bó gbé adé ṣanṣáyẹ̀ ní excess ṣé bó gbé ilé Josephine lórí ó wá fẹ́ kọ́ bá wá bẹ́ẹ̀ rubber stamp ẹ̀. Kò lè work. Kò lè work. Kò lè work. And apart from that, ẹni tó tún wá mú wá, wọ́n sọ pé this news sọ pé the Oba of Benin rejects the imposition of Ishan woman, Pastor Josephine. Kò tún kí ń ṣaráàlú wọn, wọ́n tún ní Ishan ni. Ó ṣe wá lè mọ́ ẹ, ó ṣe wá dẹ̀mọ́ ẹ báyìí náà. Tó mọ́jú tó mọ́ra. Ó ṣe wá dẹ̀mọ́ ẹ báyìí náà. Ó tún wá lọ mú Ishan. Ó tiẹ̀ lọ mú bìíní wọn. Bad enough pé ó mú bìíní wọn. Worse. Ó tún wá lọ mú Ishan woman. Ishan woman ló tún wá lọ mú wọn. Ó tún wá jẹ́ pastor. Pastor Josephine. Pastor fẹ́ máa gbẹ́bọ fáwọn òrìṣà. No wonder wọ́n tẹ́ gbé òkè bí òkúta yóò òkè bí ẹ̀yẹ ń bo ló mọ̀ tó yẹ kó gbómi sí. ń bo ló mọ̀ tó yẹ kó gbóbi sí. ń bo ló mọ̀ èwo ló yẹ kó fún lóbì, èwo ló yẹ kó fún lórógbó. Èwo ló yẹ kó fún látàrí. Èwo ló yẹ kó fún lómi, èwo ló yẹ kó fún lẹ́ran. Àwa máa ní àgbà in the name of Jesus. Holy Ghost fire. Holy Ghost fire. Àbí wọ́n á fi pásọ̀ ìjájọ́ lọ́jọ́ kan ọjà kan máa laná ni. Gbogbo ojúbọ àwọn òòṣà ajé ọjà kan máa laná ni. Ẹ̀yin akótilétà dédé. Ẹ̀yin bó sọ fún yín pé is barbaric, is demonic. Ní England wọ́n máa kọ́lé ajé tí ìṣe kan, tí ìṣe méjì, tí ìṣe mẹ́ta. Tí wọ́n mú owó ẹyọ tí wọ́n fi dára sí. Tí wọ́n ń sin ẹyẹ lẹ́ńbẹ̀. Mo dẹ̀ mọ̀ pé àwọn lára wa ló ń bá wọn bọ́. Wọ́n dẹ̀ gbé Bible fẹ́yìn, wọ́n sọ pé àwọn dẹ̀ wá ṣe ilé ajé, wọ́n tún kọ́ sí. Ní England lẹ́ẹ̀bẹ̀ yẹn ilé ajé igun 4 ni. Gúúsù, ìwọ̀ oòrùn, ìlà oòrùn àtàríwá. Ilé ajé. Wọ́n dẹ̀ sọ fẹ́yìn pé is barbaric. Wọ́n dẹ̀ lọ kọ́lé ajé tí wọ́n fowó ẹyọ àti àwọn seashells tí wọ́n fi dábírà síbẹ̀ tí wọ́n ń sin ẹyẹ lẹ́ńbẹ̀. Ẹ máa tanra yín. Ó tún wá lọ mú Ishan wá. Ó ṣàfẹ́ dógun lẹ̀. Ó fẹ́ dógun lẹ̀. Kí ló wẹ̀ yẹn kúkúrú bìlì sí tẹ́lẹ̀tẹ́lẹ̀.
Mm-hmm. Kábíyèsí, ẹ káre jèrè. Mi ò really mọ̀ báyìí o. I've not heard much about him or know much about but eléyìí tó ṣe ó ṣe dáadáa. Ó speak for the people. Ó speak for the stone, for the throne to which is the custodian. Ó stand for the culture and tradition of his people on their ancestral land. Torí ìwọ ló lọ bá wọn lórí èrè olírun alálẹ̀ wọn tó ní o fẹ́ gbàṣẹ ọba ṣe, o fẹ́ gbàpò ẹ̀ lọ́wọ́ ẹ̀, o fẹ́ ṣe ojúṣe, o fẹ́ bá a ṣe, o fẹ́ mo rí tí Josephine náà Josephine tí ẹ mà ṣe wá ta báyìí ó wá ń kúnlẹ̀ fọmọ inú ẹ̀ òun náà wá gbé ó gbadé àìlè ẹsẹ̀ ó gbé kúrò ó gbé kúrò lẹ́ẹ̀mẹ́ta ṣé ó wá ń kọ ó ta kókó oyè náà kò lè wọn ó di kóró àwítọ́ wọn wọ yẹ́lò wọn wá mú yẹ́lò ẹ máa yẹ̀yẹ́ káàkiri ni pẹ̀lú yẹ́lò tẹ̀ kó sí yẹn ẹ̀yin aláìnírò rí dédé oyè pásọ̀ tí yẹn jẹ kò tí ì tó ohun tó dáwọ́lẹ̀ eléyìí ó ṣe dá somebody said meaning she wants to capture the markets in Benin by extension Edo. What does this family of ugly greedy monsters think they are? I don't know. So greedy are the greedy lots. They want to capture even beyond Lagos and other southwest states after their greedy father paid himself into villa. Just imagine. Ṣé o ti rí báyìí sí ẹrú kan ló ṣe ẹrú kan ní mú ní búgbẹ ẹrú wọ́n ti ń tẹnu bálẹ̀ Yorùbá ẹnìkan ní Yorùbá people should just keep Benin people where they are. The Oba of Benin says he is not from Ife. Then so be it. Leave the Oba alone. But anytime you see the Oba of Benin people try to expand into Yoruba land, then we will give them the correct spanking. Day your day, we day our day. Everyone go and maintain your need. Kò jù bẹ́ẹ̀ lọ. I mean, this is what you get when you have people who impose themselves on the people. Benin is an ancient kingdom and the custodian of cultures. The governor and the president's daughter cannot twist the culture for their selfish interests. Absolutely. It's the culture and tradition, the ways of the people. You just can't go and trample on that. Hell no. It's never done. She's so greedy. She wants to control every market. You can't control every market. Go possible. Go possible. No. This is it's ridiculous. What a shit show. Big shit show. Folashade, did you consult with the market leaders and the palace women before proceeding with this charade in Edo State? You should educate yourself about the norms and cultures of the people before proceeding with your nonsense. Absolutely. The moment you endorse as governor will override you and grant Tinubu a wish. But haven't you noticed how Monday has been licking the house of Tinubu? So what makes you think his daughter won't have the way in Edo State? This one is traditional. Can they have a way? Uma backfire. Benin no be Lagos, so yes, sir. Lagos is not Edo State. Yes, sir. This our Oba.
This is our Oba. Benin no be Lagos, so where everything is politics. Time some for the Benin Kingdom. That's why our culture still dey intact. Unlike Yorubas who cheat and intimidate when choosing their Obas and leaders. No mind that spot church. She is spot rotting. Talk about overstep, man. Did she not do her homework about Benin culture before attempting to assign a general Iyaloja in Benin? Great lessons from the Oba. Can you imagine? What insolence. Edo no be Lagos, so. It's one of their rigging strategies. So I want to impose on them. If you see anybody voting for the opposition, it's nonsense. It's pure nonsense. Koshi song. So now, what is this Iyaki? What is this Iyaki all about? Let's find out. The Iyaki position and how it should not be politicized, and why the term General Iyaki was rejected by the Oba of Benin. It is important we understand the nature of Benin tradition and the importance of the Iyaki to the various markets that reside. There are only 3 titles in Benin Kingdom that are open to women, and only one out of these 3 titles is regarded a chieftaincy title: Iyoba, Iyeye, and Iyeke. These 3 titles are strongly associated with motherhood. Iyoba, mother of the Oba; Iyeye, mother of the nation; Iyeke, mother or mothers of their respective markets. The Iyoba is the only chieftaincy title. The two others are titles attached to the palace, but are not chieftaincy titles. The Oba made it clear Edo people do not practice the Iyaloja system akin to Yoruba tribe, where a market leader supersedes other market women. Each Iyaki is the mother of their own market. Point of correction: each Iyaloja in Yoruba culture and tradition too is the mother of a jurisdiction of that particular market. There is nothing like General Iyaloja. It's the rubbish of Tinubu and his daughter. Nothing like General Iyaloja. I'm possible to say Iyaloja of the Federation. It's bold. It's the same in Yoruba culture. Each to the smallest village, the Iyaloja there, a jurisdiction and function is to that particular market. Ajá òkè ìrorò kò ṣọ́lé méjì. No matter how ferocious a dog is, it cannot man 2 houses. No. There is Iyaloja chieftaincy title, even in the culture and tradition of Yoruba, is territorial. Each to his own area. The Iyaloja of Lagos cannot be Iyaloja in Ibadan. No. It's the same. It is them, political thieves, political talks, them, that turn into. Before her, there've never been any Iyaloja general. And after her, there will never be Iyaloja. She is the first and the last so-called rubbish, stupidous Iyaloja general. There's nothing like that in the Yoruba culture. I'm correcting that. You can't because of her rubbish all of us. Hell no. She's the bastard. She's the true son of the soil. We never do that. She's the bastard, of course.
so ẹ má fi rẹ́dẹ̀rẹ́dẹ́ rẹ gbogbo wa bẹ́ẹ̀ ṣe bù gọ́dọ̀ yẹn náà ni kẹ́ ẹ bù dí. No, each Iyaki is the mother of their own market. Absolutely. In Yoruba culture too, each Iyaloja and the women, they are the custodian of the market. Okay? And in some places they have Babaloja. In some places they have both male and female. Because the deity of wealth in some places is both male and female. In some markets they have both male and female. In some markets they have only the female. So it even varies, even within the Yoruba culture too, because there are some markets that they have both Babaloja and Iyaloja, male and female. And somewhere else they have just female, but most of them are female. They are female. And at times it is hereditary concept. So you just, not just anyhow, whatever. This one that she turned herself to general, whatever, is because Tinubu's adopted mother was Iyaloja. That is the singular privilege that she is abusing now. She now take it a notch higher by making herself Iyaloja general. When Tinubu's adopted mother, Magaji, she was the Iyaloja of, not Iyaloja of Yoruba land, no. Not Iyaloja of Ibadan, no. Not Iyaloja of Ekiti, no. Not Iyaloja of Ede or Isenyi or Ife, no. She was the Iyaloja of that particular vicinity where she lived and died in. So point of correction. So excuse you? No. So where was I? Chosen by the market to represent them in traditional functions and to atone for the market when things go wrong. In Benin, there are shrines in every market. These women serve as their priests. So it is funny when a pastor, can you imagine, a pastor in a church is fighting for the role of a priestess for a market shrine. Can you imagine? What happened to Jesus? What happened to Jesus, Pastor Josephine? What happened to Holy Spirit? So when you now get to this guy, you now be skabababa, skebobo, skerede, skododo, skadada, abi? You will now say it's demon, Holy Ghost fire, abi? Abi, can you imagine? You're so greedy. You're so greedy. From pastor to the shrine. I thought you said the shrine is demonic. Oh, Oshakala Shokolo. Oshakala Shokolo. Just imagine. These are the reasons the Oba of Benin rejected Bishop. She's even, which one now? Is she pastor? Is she bishop? Or is she pastor bishop? This one said rejected Bishop Josephine's installation as Iyaloja. There cannot be a general Iyeki in Benin Kingdom. She can call herself leader of the Edo Market Association, but the term general Iyeki is an abomination. Muji, ẹran tó bá da fánù náà máa fi ń kó, ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí, ó di dandan kó jẹ́ kó rí ohun tẹ́nìkan rí. This is not politics, so this is ìṣẹ̀ṣe. This has to do with culture and tradition. Oh, mama, you went and disrespect the custodian of the culture and tradition of mama, ó fi ilẹ̀ tiẹ̀ lẹ̀, ó wá lọ kọwọ́ bọ àwọn alálẹ̀ ilẹ̀ ibòmíì lójú. Ìyà tó máa dé sí, ó ń ṣe press up lọ́wọ́ nu kúlà. The calamity that is coming for you. The calamity that is coming for mọ́tò tí rélùwé bá kọlù ni, òun kọ́ ló máa ròyìn fúnra rẹ̀. Ibi la máa wà. Àwọn orí ibi kọ́. Àwọn orí ibi tá a máa wà náà ni. Ibi tá a máa wà náà ni.
An abomination. Ó ti lọ ṣe ìwọ̀. Ó ti lọ ṣe ìmọ̀ báyìí sígbà tí ìmọ̀ bá bẹ̀rẹ̀ sí ní ṣe. The Iyeki must be selected unanimously by the market, women in their respective markets. For an Iyeki selected by the market women in Oba markets cannot lead the affairs of the Edakin or Ego market. The Iyeki should be ready to perform all traditional and spiritual rites in the market, which most times it's done every market day. See, Pastor Bishop Joseph tí ó ní Sunday, òun re ṣọ́ọ̀ṣì Monday, àwọn ní prayer meeting Wednesday, àwọn ní kìíní kan. So òun ló máa wá lọ máa ṣe léyìn. Ló máa lọ máa perform all traditional and spiritual rites. The Iyekis will get an endorsement from the palace or Oba, but Muji ó ti fi bishop jẹ́ now. Ó ti sọ̀rọ̀ ẹ̀ dọba. You went and desecrated. Ó lè jẹ́ lọ. Mi ò fẹ́ mọ̀ nǹkan tó gbé mi. Mi ò fẹ́ mẹ́ni tó kì í fún ẹ. Mi ò fẹ́ mẹ́ni tó ṣe fún ẹ. Eléyìí tó ṣe. Tó lọ bá àwọn ìpọ̀rípọ̀rí ìyáláyé tí ò ń ṣẹgbẹ́ ìyá bàbá ẹ̀, tí ò ń ṣẹgbẹ́ ìyá tó bí ẹ, tí ò ń ṣẹgbẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀. Ó dẹ̀ lọ bá wọn lílé wọn, ó lọ kíkà bọ̀ wọn lójú. Ó lọ tẹ ọká nírùmọ́lẹ̀. Fúnra rẹ̀ báyìí ló nàgà mọ́ ṣòro tó lọ fọwọ́ forí fàyà fi gbogbo ara jálé agbọ́n. It's all good. These are the fates to become an Iyeki in Benin. And Bishop Josephine failed in all these phases mentioned here. The palace did not endorse her installation. Every Iyeki are autonomous from each other because it's a position of a mother. A mother chosen by Party A cannot head over the one chosen by Party B. Of course, ṣé oníkálukú ọmọ yẹ́ ẹ̀ ni? Káwọ́ sọ pé ìyá gbogbo wa, kò sí ìyá gbogbo wa kankan. Ọlọ́mọ mọ́mọ́ ẹ̀ náà tó bá dalẹ́ ọmọ oníkálukú máa lọ sí yàrá ìyá ẹ̀ náà. Ó wá ní ẹ̀kọ́ ló bí gbogbo ọmọ láti bo síbo. Tó sọ éfà ìyàwó éfà gan kò ní yẹ ọmọ kò éfà ọmọ àwọn ọmọ tó bí ni àbí kí ni nǹkan ọ̀hún. Àpọ́nlé ni ìyá wa, àpọ́nlé ni ìyá mi rẹ̀. Ó mọ yẹ ẹ̀, ó mọ mẹ́ ẹ̀. Ó ti ṣẹ̀ṣẹ̀ motherhood. Kí ló tún sọ? This is a case of politics, trying to bring politics into the ancient social life of a people. It will clearly be resisted. Can you imagine? Wọ́n ṣe resist ẹ̀ tó àníṣẹ́ ẹ̀ tó náà kọ oyè náà kó lè wó di kóró. Ó tún lọ fi jẹ. Tí wọ́n sọ yí pé that particular oyè ọba ló ń fi wọ́n jẹ. Kò dẹ̀ tún kí n ṣọba ló ń fi wọ́n jẹ àwọn ará ọjà tí wọ́n jọ wà lọ́jà. Ni wọ́n máa yọ ẹni tó wù wọ́n aṣojú wọn láti fi jẹ. Ó ṣe gbogbo steps yẹn. Ó wá sọ di political kìíní. Wọ́n tó jẹ́jẹ́ pé tọ́ọ̀gì bàbá ẹ̀ tọ́ọ̀gì ni wọn náà. Irú bàbá lọ́mọ. Nígbà tó jẹ́jẹ́ pé èmi ló kàn Ṣadé Muji ṣòro èmi ló kàn bàbá ẹ̀ ẹgbẹ́ kìíní ìwà èmi ló kàn ṣòro tí o mọ̀ pé ìwà èmi ló kàn bàbá ẹ̀ òun ló lọ́wọ́ fún wọn níbí ní Buhari tí wọn bá fi mú ẹ̀fọn ni tí wọn bá fi mú ẹ̀fọn fèrè kò ní wọn kì í ṣe Benin
ó lọ tẹ̀ wọ́n láṣọ mọ́lẹ̀, ó tẹ̀ wọ́n láṣọ mọ́lẹ̀, ó tẹ̀ wọ́n lójú mọ́lẹ̀, ó tún ṣí gèlè wọn, ó tún kù mọ́ wọn lórí. Ó ní kí ni wọ́n máa ṣe? Ẹ̀yin ará Benin, ẹ bá mi bàrìbà sáńbò rìbò bẹ́ẹ̀, ẹ bá mi ṣe kinní yẹn fún. Ẹ bá mi ṣe kinní yẹn fún, ẹ jẹ́ kó rí yín, ẹ bá mi show ẹ̀ sample. Ẹ jẹ́ kó rí yín, ẹ jẹ́ kó mọ̀ pé ẹ don't know be Lagos, this na Benin. Ẹ jọ̀ọ́ ẹ bá mo tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀, mo jẹ́rìí yín. Ẹ̀yin tó jẹ́ pé wọ́n á sọ kọ́ gbé wá. Josephine ló kàn Pastor Josephine. Oní ọba Benin ò lẹ́nu pé ó gan fẹ́nu ọ̀rá. Ó bàjẹ́ gan. Mo jẹ́ wá kọ́ ẹ̀ṣẹ̀ pé wọ́n kọ́ ẹ ògbẹ̀kọ́ ni. Wọ́n kọ́ ẹ ògbẹ̀kọ́ ni. Àwọn tí yàbá ti jẹ dáadáa, wọ́n bá jàjàdé pọ̀ lábẹ́ wọ́n máa ń ṣìwà wò ni. Eléyà ó ṣiṣẹ́. Ẹ fún ìdí díẹ̀ mẹ́rin, ó farabalẹ̀ ṣiṣẹ́ mẹ́rin. Ó ti bù gànjàn. Ó ti bù gànjàn. No. You don't, now only you were come, you don't pass your boundary. This one where you go do so, you don't pass your boundary. Ó wá lọ Benin. Wọ́n wá kọ́ àmì níjọba ẹ̀wẹ̀kọ́ ẹ̀wẹ̀lẹ̀, wọ́n gbé ẹ lọ Benin, wọ́n lọ gbé ẹgbẹ́ sí àyàn okó sí mẹ́rin. Okó sí kòtò táwí kódà. Ó kọjá be careful. Ìwọ láyé ó máa sọ pé àbámọ̀ kó bá má ti ṣe bẹ́ẹ̀. Ọlọ́run gan mọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run gan sórí ẹ̀kọ́ tí wọ́n kọ́ ẹ tó gbà yẹn, ẹ̀kọ́ tó tún rẹ ẹ̀kọ́ yẹn, wọ́n máa kọ́ ẹ. Wọ́n máa kọ́ ẹ torí ilé máa lé ọ̀nà máa nà ẹ́. Wàá sáré kábàkàbà báyìí. Wàá sá ẹgbẹ̀rún máìlì nínú yàrá. Ọlọ́run gan mọ̀ bẹ́ẹ̀. Wàá fẹnu fẹ́ra báyìí. Bí abẹ̀bẹ̀. Sórí lẹ́yìn escort, bodyguard, kíníkan. Ìwọ ló mọ bí tára ẹ kù sí. Bọ́sìtà kò wá sọ. O dẹ̀ tí rí nǹkankan. Tip of the iceberg ló ṣe rí. O tí mọ náà tí. Wọ́n máa bẹ́ fà á. Ṣebí ìwọ ti wá ṣe tiẹ̀ fún wọn àbí? Ìwọ ti wá ṣe tiẹ̀ fún wọ́n máa ṣe tí wọ́n fún ẹ. Nǹkan tí ò kì í jẹ́ kájí ẹ̀kọ́ ṣòkòtò òun máa rí. Wàá rí. Ọba wọn ti lóhun ò ní sọ̀rọ̀ púpọ̀. Ṣé ó mọ túmọ̀ ẹ̀? Wo pankẹ́rẹ́ ẹ̀ báyìí tó máa fi tọ́ sí ẹ̀. Wọ́n bẹ̀ fi sórí àjò ń ṣe fẹ́ sọ. Ó ń ṣe kúlùsọ. Ní ìwọ ọmọ játijàti, ọmọ jákujáku. Bá àti ẹ̀rọ ọmọ rí arọ́mọ lẹ́yìn ẹ̀dìyẹ náà. Bá àti ẹ̀rọ ọmọ rí arọ́mọ lẹ́yìn ẹ̀dìyẹ náà. Office of the first daughter, office of the first son, office of the first lady, office of the first president. Kí ló dé? Ó ṣe lè wọ̀nyí bẹ́ẹ̀ yẹn. Ẹnu ẹ ló ti ń yẹ̀ ẹ́ lẹ́yìn. How old ni ẹ? Ọmọ ọdún mélòó ni ẹ? Wo bó ṣe wú brẹ̀kẹ̀tẹ̀. Wo bó ṣe wú. Well, it's all good. Àwọn tó lùlù máa jó lọ mò ń wọ̀ èèyàn fún ẹ. Káwọ̀ bóyá wọ́n máa bá ẹ tán ilé. Káwọ̀ bóyá wọ́n máa bá ẹ dá sí ilé. Mi ò tí ì fẹ́ mọ iye màálù tó máa pa. Mi ò tí ì fẹ́ mọ ọṣẹ tó fẹ́ fi wẹ̀. Bóò ní jẹgba. Wọ́n á fi ẹ báyìí. Wọ́n á bá bọ́ ṣe máa bẹ́ wí inú bàbá ẹ̀ máa dùn. Inú bàbá ẹ̀ ó máa dùn. Inú ìyá bàbá ẹ̀ kí ni orúkọ ẹ̀? Mọ́gàjí. Tí wọ́n ṣe máa bẹ́ wí gan, mọ́gàjí kò lè rí nǹkan kan ṣe sí. Ó máa sùn, mọ́gàjí máa sùn báyìí, a máa hàn ni. Kò tí ẹni dá sí tó bá pè lápá tó bá yí. Ayé sápò sì ní láfọwọ́lẹ́. Tá gbọ́ pílẹ̀ pẹ̀pẹ́pẹ́ báyìí tá sùn lè.
tó lọ nàgà mọ́ ṣòro. There are some things money can't buy. There are some things position, power, influence has nothing to do with it. You went and desecrated their culture and tradition, and you think you're gonna go scot-free simply because you are the daughter of the President what? President what? Self-select? You're calling yourself Iyaloja General. Self-imposed Iyaloja General of talks. Máa tán rẹ. Bó ṣe ga gògòrò báyìí tó ti là mọ́lẹ̀, tó ti fọ́ kábí tọrọ fọ́ kálé. Ìwà yìí tó ti jẹ́ ní àná, tó ti di past. Breaking news. You are the first and the last Iyaloja nonsense general. Self-imposed Iyaloja nonsense general. Even nílẹ̀ Yorùbá, kò sí nǹkan tó jọ. Ilé ètò ìdẹ̀ṣe ó máa bring about stringent actions and scrutiny going forward fún Iyaloja. Just as she bring about stringent actions and procedures and scrutiny moving forward with the issue of ownership. So ẹ múra sí asán máa lè. Ọmọ tẹ́yá bá bí ẹyá náà ní òjò. Orí ṣùkùṣùkù. Ó dàbí ìkéèmù. Mọ́ ń pé láṣẹ ṣíṣí. Àwí tó kàn gòmọ̀jú. Ego lójú ọmọ ọ̀daràn. Right. So that's my comment on Muji Oshisko nonsense. Trampling on other people's, having disregard for other people's culture and tradition. How dare you? All the way from Yoruba land, go to Oba of Benin State, go be imposing. Is Iyaloja their language? What insolence! You went to the king and disrespected that truth that he represented, the ancestors that is representing. You went to their ancestral land to go and disrespect them. And you are now singing your own language. You are now saying, I don't care whether you like it or not. I have ordained Josephine as EQ. Josephine, you are now EQ. The chieftaincy title is now in your house. In somebody else's land. You are so disrespectful. You don't have any... Only pedigree, man. Only pedigree. Ni wakini ko rada to dabi ekisa nuwo. Only pedigree at all. You're so ras. Mota, of course. Kelo fe ya. Ngbata mo go fe osin ki no ma bi. Ki no fe bi. Rada. Please kó ṣì lọ. Ilé ò ti gògì kọjá ewé. Ọmọdé ò ti ṣumí kúmí. Àwọn ará Edo, Bini Edo, wọ́n mẹ́wé kíwé báyìí wọ́n fi nù ẹ́ndì. Wọ́n máa fi nù ẹ́ndì. Wọ́n tọ́torí ẹ̀ dáadáa yẹn. Wọ́n fún ẹ ní ìlàdí. Inú bàbá ẹ̀gbọ́n á dùn pé yes, ó máa jókòó jẹ. I'll be watching in 3D kó ṣe wèrè yìí kó ṣe lọ sílẹ̀ Haúsá ká wá máa wò bóyá wọ́n máa gbà. Ká máa wò bóyá wọ́n máa gbà. Rádaràda tó ti sọ̀rọ̀ ẹ̀dọ̀ lọ. Ó fẹ́ ká. Ṣé bọ́n di pátápẹ́ ní ọdún mẹ́jọ? Wọ́n máa tó tán. Lálá tó rúkè. What is the law of gravity? Whatever goes up must surely come. Nothing lasts forever. We shall see. Kó ṣì lọ. Until I come your way again. Thanks for listening to me. Bye.